níṣe ni ariwo ńlá sọ ní orí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé dàsìkò tí a ṣàkójọpọ̀ ìròyìn yìí ó ní gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àtolóṣèlú ni Comrade Ọmọyẹlé Sowore ẹni kò tí ì fèsì lórí ẹ̀sùn tí ọ̀kan lára àwọn oníròyìn oníwádìí investigative journalist orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn David Hundeyin tí ó tú nípa Sowore síta. Bí wọ́n bá ń sọ ọ̀kan lára àwọn gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórílẹ̀-èdè yìí táwọn èèyàn kà sára sí tó máa ń síwájú ìwọ́de tó sì máa ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìwà ìjẹgàba lọ́nà àìtọ́ lórílẹ̀-èdè yìí, ó dájú pé òkè téńté lórúkọ Ọmọyẹlé Sowore yóò wà. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀ ọgbà ló ti wọ wàhálà ìjọba nípasẹ̀ ìjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti ìjàǹgbara tí wọ́n ti tì mọ́lé láìmọye ìgbà, ṣùgbọ́n tí Sowore tí kò dáwọ́ dúró tó sì jẹ́ pé ojoojúmọ́ ìlú tó ń bá àwọn ìjọba àtàwọn tó bá rí pọ́nfẹ̀ tó èèyàn dùn wọ́n ló ń bá wọn jà, èyí tó jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kan máa nífẹ̀ẹ́ ọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Ondo náà. Ṣá o, nínú ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí, èèyàn ọjọ́ 12 nínú oṣù karùn-ún ọdún 2025 ìní ariwo ńlá mà sọ tó sì jẹ́ kàyéfì ńlá nígbà tí David Hundeyin tó jẹ́ oníròyìn oníwádìí investigative journalist tó máa ń tú àwọn àṣírí ńláńlá tó tú àṣírí wípé ọ̀tọ̀ ní nǹkan tí Ọmọyẹlé Sowore, ọ̀tọ̀ ní nǹkan tí ó ń ṣe, ọ̀tọ̀ ní nǹkan táwọn ọmọ Nàìjíríà ṣe pé ó ní àlàmí àti ẹni bí pátápátá gbà ní Ọmọyẹlé Sowore. Ó ní gbogbo nǹkan tí wọ́n rí tó ń ṣe tó ń ṣíwájú ìwọ́de tó ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn yìí, ó ní àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn ló ń sanwó ńláńlá fún un láti fi dá ilẹ̀ Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè tó wà lápá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ìyẹn West Africa ró. David Hundeyin jẹ́ kó dìímọ̀ pé gbogbo àwọn ìwọ́de tí wọ́n rí pé ti Sowore ló máa ń ṣíwájú ẹ̀, torí pé kí nǹkan kékeré má ti ṣẹlẹ̀, ìwọ́de àti rògbòdìyàn tó máa ń pè ní revolution ni ló máa ń pèpè fún pé káwọn ọmọ Nàìjíríà kan jáde tán. Ó ní gbogbo eléyìí ó ní sàkámàjè ni ó ní àwọn Amẹ́ríkà àwọn ni wọ́n ń lo Sowore, ó ní bẹ́ẹ̀ náà sì máa ń lo àwọn oríṣiríṣi àwọn èèyàn káàkiri àgbáyé láti dá ibì kan tó bá rí pé wọ́n fẹ́ gbà tàbí tán rí pálàfíà bẹ́ẹ̀ ó ti ń jọba jùlú. David Hundeyin ni ká lè mọ ipò tó lòún sọ, ó láwọn tí wọ́n ń san owó fún iléeṣẹ́ Sowore inú iléeṣẹ́ ìròyìn orí ẹ̀rọ ayélujára Sahara Reporter, ó ní àwọn Amẹ́ríkà ni, ó láwọn àjọ aláàánú tó ń sanwó fún un, ó ní ilẹ̀ Amẹ́ríkà ló ń fáwọn yẹn lówó, ó láwọn yẹn sì náà máa ń lò láti fi fún àwọn tán máa ń lò láti fi da orílẹ̀-èdè káàkiri àgbáyé rú, ìyẹn àwọn iléeṣẹ́ àjọ aláàánú bíi Ford Foundation, MacArthur Foundation àti Omidyar Network. Gbàrà tí David Hundeyin tó tú àṣírí yìí nípa Sowore ariwo ńlá ti sọ, bẹ́ẹ̀ làwọn èèyàn ń kọ́ ha táwọn sọ pé ṣó wá lè jó òótọ́ ní tó sọ nípa Sowore, ṣùgbọ́n dàsìkò táwa fi ṣàkójọpọ̀ ròyìn yìí Sowore kò tí ì fèsì sí ẹ̀sùn ńlá tí David Hundeyin tó fi kàn yìí o.